tí ó kó ń wá lọ́tún tó kó ń wá lọ́sì tí ń wá lúwájú tí ń wá lẹ́yìn òní wọ́n fẹ́ káàyè kú omi. Ṣé wọ́n pé àwọn developers wọ́n lè kọjú wájú ilé sẹ́yìn. Àwọn developers lè kọ wájú ilé sẹ́yìn. Wọ́n rò pé bẹ́ẹ̀ làwọn ṣe fẹ́ rí tìlọ́rin ṣe. Bẹ́ẹ̀ náà wọ́n bá wọ́n rí tìlọ́rin ṣe. Arógun táwọn wí bí ọmọ ẹni ńlá tó bá ti ń jókòó àwọn ẹni yẹn bẹ́ẹ̀ náà ni wàá dẹ̀ ti máa ro etí ogun wọn. Allah ọmọ ní bàjáàrò. Wọ́n máa retí ẹ̀ ní. Ọmọ ní bàjáàrò. Wàá ti wá àpò kalẹ̀. Kò sọ́mọ ẹni ńlá tó kò í bà. Kò sí o. Bọ̀tọ̀ bá ti ní àpò tí wọ́n kórú ẹ̀ sí. Ayé ò ní sàmọ́tàtò àdá ayé ò ní ṣẹlẹ̀ lórí ẹ̀. Allah fàfọ́bì tó láyé tàwí. Wọ́n rò pé báwọn bàbá wa ti lò lánàá yẹn. Wọ́n rò pé eérú lóró lé Ògún náà ni. Ìran eérú kan ò lè ṣe bẹ̀ jiná. Wọ́n fi wọ̀n wá wò ní. Allah wọ́n dẹ̀ bá wa ní bó ṣe yẹ kí. Sábì tún láyé tàwí. Gbogbo ẹni tó gbà fún lọ́rin. Ọlọ́run ò ní pa náà lu yín. Sábì tún láyé tàwí. Àlùkùránì ni wọ́n fi rìn. Òun náà fi gbé kalẹ̀. Gbogbo ẹni tó bá rí bí wọ́n ń ṣèbàjẹ́ lọ́rin. Wọ́n ṣèbàjẹ́ Mọ́kà náà. Àlàbí ìdàkọ́ làlárùmọ̀ náàsù. Bàbá àbí ìdákùn tó lọ pé sọ bá yàtọ̀ òun náà lọ́mọ tẹ́. Ilé àná la wà. Àmàlìmàkánù. Ṣé wọ́n ṣèbàjẹ́ Mọ́kà ni? Wọ́n pèrú. Ọmọ ìlú ó sì ti ṣọ́ọ̀bù yóò sì máa fa sìgá. Àti sísà kò sí lọ kírun. Àwọn sì máa sáré haramu. Àwọn sì máa sáré haramu. Ṣé àtòrí ẹ̀dì náà ìdèmọ́rí mọ́kà èsì tó yẹ ká lọ mọ́ni. Ẹ bá rí bí àdíìsì kan. Ó bá wa wí ẹ kọ́kọ́ lọ gbé bí jẹ tí ń dèbò. Nígbà tí wọ́n ní kí n lọ owó sàárè ṣé ó sàlátì. Ní ẹ kọ́kọ́ lọ gbó sàárè àná mọ̀ọ́mọ̀. Ẹ ṣáà rí bá ṣọ ń bẹ́ẹ̀. Ẹ sàrí bá sọ ń bẹ́ẹ̀. Ẹ wo tà nẹ́bí, ẹ wo tà Búbákírì, ẹ wo ti Umaru, ẹ bá ti wọ́n mẹ́tẹ̀ẹ̀ta hàn. Èmi fún ara mi ní ìwò tọ̀dọ̀ tì mí.